over 22 years. Àìmọye nǹkan làwọn èèyàn sọ nípa èmi àti ẹ̀. Ọlọ́run nìkan ló lè sọ nǹkan kan sọ. Ẹ jẹ́ ká kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó wà ó dẹ̀ kú nínú Jésù. Ẹ pé kò sí nínú Jésù sìn another story ni. Ṣùgbọ́n ó kú nínú Jésù ó lọ sinmi ni. So mo fẹ́ gbàdúrà fún ẹbí mi náà nítorí Ìjẹ̀ṣà lájọ jẹ́. Ìjẹ̀ṣà náà làdùkẹ́ Ìjẹ̀ṣà níbi èrè. So mo máa ń láìka àwọn ọmọ ìlú mi. So bí àyẹ̀ ló tiẹ̀ wá fà tó jẹ́ pé mi ò lè jù ú lẹ̀. Mo ti kékeré ṣùgbọ́n bàbá àwọn bá sọ pé ìgbé dàdí ẹ láti débi ókè. Ẹ jẹ́ kí n máa lọ. Ẹ jẹ́ ká tẹ̀lé bá fàdúrà. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì. Àdúpẹ́ torí pé wọ́n ní Ọlọ́run. Ibi tó sì wá dé yìí nínú ìrìn àjò ọmọ rẹ yìí tí o mú padà sí ọ̀dọ̀ ara rẹ̀. Ó dùn sọ, ó fúnni, ó sì gbà. Ìbùkún ni fún orúkọ rẹ̀. Kí la wá sọ kó ṣe báyìí? Ọlọ́run mo gbàdúrà fún ẹ̀yin ẹbí yìí lórúkọ Jésù. Olúwa yóò dùn yín nínú. Ológun ńlá nínú ìdílé yín Àjàyí, Olúwa yóò tún gbé dìde. Ẹ wá ní firú èyí gbà láàrin ara yín. Gbogbo ìjì tàbí ẹ̀san nínú ìdílé náà Olúwa jẹ́ kó dákẹ́ jẹ́. Gbogbo ẹni bá àwọn ìdílé yìí ṣàmì lórúkọ Jésù. Ẹni dúró tó ní o máa kú òun ló máa padà kú. Ẹnikẹ́ni whatsoever tó ń lépa ikú sèmi àti ẹ ṣàmì o nítorí pé a wà níbi ẹ̀yà àdùkẹ́. Irú ẹ̀dá bẹ́ẹ̀ yóò fi ayé sílẹ̀ lọ́sẹ̀ dandan. Àbáwárí ẹ̀san kẹsàn tó ní ó máa kú ní dandan ni lórúkọ Jésù. Olúwa dáwọ́ ẹ̀ dúró. Ẹgbẹ́ gbogbo èèyàn ṣàmì mẹ́ta yìí. Òun náà ló fún wa ní 24 prayer points. Ṣùgbọ́n kò dúró jẹ́ 24 prayer points yìí o. Mo fẹ́ kí gbogbo ẹ̀ tẹ́ wà mí tẹ́ bá lè dìde dúró máa láìkí ẹ̀. Wòlíì Jẹ́gẹ́dẹ́ lórúkọ ti tèmi, bàbá Àdùkẹ́ náà ń pè mí. Àlàwọ̀ ni tó ṣe dé ní ẹ̀mẹ́ àwùjọ ni máa àsọtẹ́lẹ̀ náà ní bẹ́ẹ̀ lábẹ́ májẹ̀mú kò ní bẹ́ẹ̀ tán. Tí ẹnikẹ́ni wà níyì nítorí bí ó mú Àdùkẹ́ lọ fúnra rẹ̀. Lórúkọ Jésù àánú agbèrò jáde. Jésù Olúwa wa. Can we please be seated? Thank you so much. We are very close to the end of this program.